a ò ní jẹ́ kí etí yín kó di sóhun gbogbo tó bá ń lọ, a dẹ̀ ní jẹ́ kó fò yín ru. Dẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn tá a ti ṣe fún wa láti ìpìlẹ̀ wípé bí nǹkan bá ṣe ń lọ lẹ́yọ̀kejì lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn tí báńdíìtì wa kó àwọn ọmọ iléèwé pẹ̀lú àwọn ọ̀gá iléèwé. Dẹ̀ọ́sẹ̀ tó ń yé mi ni wípé bí ẹni pé skul méjì ni, skul tìjọba kan wà tí a kó yẹn bẹ́ẹ̀, skul aládàáni kan wà tí a kó yẹn, máa tún ṣèwádìí lórí ẹ̀ dáadáa. Then ẹ rí i pé fídíò tó jáde sẹ́yìn à ń pariwo wípé wọ́n ti fẹ́ pa àwọn mẹ́ta again, wọ́n ti fẹ́ pa àwọn ọmọléèwé mẹ́ta báyìí tí wọ́n ti gbé ọ̀bẹ dání, tí wọ́n fẹ́ pa wọ́n. Ẹ dẹ̀ rí i pé wọ́n ti pa Mr. Michael ní Fọnáfọsù. Lẹ́kùn tó di pé wọ́n pa Mr. Michael, wọ́n ti pa àwọn ọlọ́kadà méjì, wọ́n pa ọdẹ mẹ́ta. Ẹ máa sírò rẹ̀ jọba yẹn o. Lẹ́kùn mo fẹ́ fàyọ́ sí ni wípé ẹ rí pa pariwo, à ń pariwo wípé ní tí wọ́n ń fún wọn jẹ nínú igbó yẹn kì í ṣe tó wojú rí, kì í ṣe tó àtiwo tó wetí gbọ́ rárá, kì í ṣe tó wetí gbọ́ o. Wọ́n ní ìtọ̀ ara wọn ni wọ́n ń fún wọn mu, ìgbẹ́ ara wọn ni wọ́n mísì mọ́ oúnjẹ fún wọn tí wọ́n ń jẹ nípa sọ́mi fídíò tó ń yẹ. Ṣùgbọ́n nísìngbà tá a kékeré ààrẹ ti gbé èèyàn dìde, wọ́n ti gbé àwọn kan dìde. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti gbé àwọn ẹmẹ̀wà wọn dìde lọ sí ìlú Ẹ̀sìnlẹ̀. Tóbi nǹkan bá ṣe ń lọ, a máa mú wá fún wa lẹ́yọ̀kejì, ànífigbá kan bọ̀ kan nínú látàrí pé bí nǹkan bá ṣe rí kedere. Ṣùgbọ́n gbogbo tá à ń jà fún ni wípé kí wọ́n ṣègbésẹ̀ ní kíákíá, kí wọ́n ṣègbésẹ̀ ní kíákíá. Owó tó wà ní gọ́ọ̀mẹ́ntì àòsì, owó ìjọba kì í ṣowó wọn, kì í ṣowó wọn ní o, kì í ṣe dúkìá wọn ni, dúkìá aráàlú ni. Kí wọ́n wá lo dúkìá yìí láti dóòlà ẹ̀mí àwọn tí wọ́n kó yìí, àwọn ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n kó yìí. Ẹ rí wípé gbogbo ìlú ló ti dàrú, gbogbo ìlú Ẹ̀sìnlẹ̀ ní Yewata ní gbogbo bẹ̀ títú. Àwọn tí wọ́n kọ́ ọmọ wọn nìkan bá a ṣe ń gbọ́ ni wọ́n wà ń lu yẹn. Gbogbo ìlú yẹn ti tú, òǹkàlùkù ti ń kó ẹrù ẹ̀, wọ́n ti ń kúrò ń bẹ̀. Kójúmọ́ rí bí gbogbo ara lóògùn ẹ̀, kì í ṣẹ̀ṣẹ̀ nìkan. So à ń rọ̀ ìjọba, à ń rọ ìjọba, lẹ́ ń pàápàá jùlọ kó tó di pé wàhálà yìí gan ṣẹlẹ̀. Ẹ rí pa àmọ́ ń ké, bọ̀ Ọlọ́run ní kémi tan náírà rí yẹn, but àwọn tó ti rí nínú àwọn tó ń sọ̀rọ̀ jáde ti sọ. Wọ́n lọ yẹ kí Army Barracks wà ń bẹ̀ yẹn, torí wípé igbó yẹn láti ilẹ̀ Haúsá wọn ló ti bẹ̀rẹ̀, láti ilẹ̀ Haúsá pọ́jọ́ ìlọlẹ̀ Haúsá ni pé tí a bá torí bọ̀ látòkè ọya èèyàn mọ̀ tọ́bọ̀ tí ó fi já Niger State. Wọ́n lẹ́yìn ò ní fojú kan ìlú, èèyàn ò ní fojú kan títì kankan. Èèyàn mọ̀ làbọ̀ yóò fi dé Kwara, yóò fi dé Ọ̀yọ́ State. Wọ́n wá ní igbó yìí link mọ́ Republic of Benin, ó link mọ́ Togo, ó link mọ́ Ghana, then ó link mọ́ Ọ̀yọ́ State, ó link mọ́ Ogun State, ó link mọ́ ó jáde sí, ìyẹn lè gbàbẹ̀ yọ sí Lagos State, ìyẹn lè gbàbẹ̀ yọ sí Ọ̀ṣun. Ẹ rí wípé gbogbo ilẹ̀ Yorùbá ló kó tán. So wọ́n dẹ̀ ń sọ, wọ́n ń pariwo fún wa sí wípé àgọ́ ọlọ́pàá tó wà ní Oríire local government tó wà ní Ìkòyí, wọ́n lágọ̀ọ́ ọlọ́pàá kan kéré fún bẹ̀yẹn. Wọ́n ló kéré jù àgọ́ ọlọ́pàá tó gbọdọ̀ wà bẹ́ẹ̀ gbọdọ̀ tó 6. Then iléeṣẹ́ àwọn ọmọ ológun Army Barracks wọ́n ní gbọdọ̀ gbé síbẹ̀ yẹn, torí wípé àwọn tó ń ṣe láabi inú igbó yẹn ni wọ́n ń gbà wá. Then apáàtì fún yẹn gan, àwọn ẹranko burúkú lè gbàbẹ̀ yẹn jáde, láwọn ẹranko nánánáná tẹ́pọ́n ti ya ẹhànnà sínú igbó bíi kìnìún, ẹkùn, ẹfọ̀n, wọ́n lè ya wọ̀lú láti bẹ̀ yẹn. Kó wá jẹ́ wípé wọ́n kàn máa pààyàn lọ, wọ́n máa ba dúkìá jẹ́ lọ, sẹ́ni pé kò ṣe. Ó yẹ kí ìjọba ti ṣègbésẹ̀ lórí ìyẹn tipẹ́tipẹ́. Then àsìkò ìjọba ara ń tara wa leléyìí tó jẹ́ pé ọmọ Yorùbá ló wà lórí ààrẹ. Tí a ò bá lè gbìyànjú kí wọ́n ṣe gbogbo nǹkan yìí fún one time yìí, ṣé gbà tí ẹ̀yà mi bá wá débẹ̀ ìláṣẹ máa pariwo, ìláṣẹ máa ké. Àròyé ò ṣe kinní yìí o, àbí kéèyàn show action. Á ṣe kọ́ la fẹ́ jẹ. Ìgbésẹ̀ tọ́tọ́, ìgbésẹ̀ tó yẹ, ó yẹ kó ti wáyé láti ìgbà tí kinní yìí ti wọ́ tó ti ṣẹlẹ̀. At least ìgbà mélòó wọ́n fi bẹ̀rẹ̀ police station, police yẹn gbọ́dọ̀ kéré jù 6 ń bẹ̀ yẹn, kí wọ́n pín káàkiri láwọn ibi tọ́tọ́ àwọn ibi tó yẹ. Army Barracks wọ́n ti gbọ́dọ̀ fi ìdí rẹ̀ lélẹ̀ níbẹ̀ yẹn, ká ti bẹ̀rẹ̀ kíkọ́ rẹ̀ káwọn àmì ò ti wà ń bẹ̀. Kọ́mọ jẹ́ pé ńgbà tí ṣẹlẹ̀ àbí bá ń ṣẹlẹ̀, taburú ń ṣẹlẹ̀, ìláwà máa pariwo. Ibi tá a bá ti rí i pé aburú lè ṣẹlẹ̀ sí wa, sódìgbà tí a bá tó ń kọ́ ìjọba níbi gbogbo máàpù orílẹ̀-èdè yìí ń bẹ lọ́wọ́ wọn.
Ministry of land, Ministry of town planning, everything, gbogbo àwọn máàpù yìí ń bẹ lọ́wọ́ wọn, ń bẹ lọ́wọ́ ìjọba. Ntọ́ yẹ ó yẹ kí wọ́n ti mọ̀ pé ṣe pípa tí aburú bá ṣẹlẹ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ á ti gbọ́dọ̀ mọ̀ pé bẹ̀yẹn ewu ló jẹ́ fúnlẹ̀ Yorùbá láì ní parọ́ kankan. Káwọn tá à ń fetí gbọ́ wọ́n ní wọ́n ti tún yọ ọ̀bẹ báyìí sí ọmọléèwé 3 ni wọ́n fẹ́ dú báyìí. Wọ́n ní wọ́n ti ga ọ̀bẹ sókè tí wọ́n ń retí pé kíjọba ó sọ̀rọ̀ kíá iye tí wọ́n bá fáwọn kó tètè mú wá. Ẹ̀dẹ̀ wo àwọn tí wọ́n kó ní Kaduna orí Facebook mo ti rí àwọn 42 ní ẹlọ́kọ́ church 1 billion naira ni wọ́n ní kíjọba bẹ fáwọn 1 billion naira pẹ̀lú ọ̀kadà tuntun bàjáàjì márùnlélọ́gbọ̀n that is 35 ní ẹni àwọn gbà lọ́wọ́ wọn. Then àwọn tí ń ṣe ń wùwà kàyí tí hàn wá lè mọ̀ yìí wọ́n lára àwọn ìjọba náà ló kó wọn wá. Then jẹ́ kájọ gbé yẹ̀wò jẹ́ kájọ ọ̀rọ̀ ẹ̀yìn yẹn wa. Kí ló dé tíjọba ò lè ṣègbésẹ̀ sáwọn ẹni yìí ju orílẹ̀-èdè lọ ni? Ṣé wọ́n jù wá lọ lórílẹ̀-èdè ni? Ṣé wọ́n ju àwọn ọmọ ogun wa lọ ni? Ṣé wọ́n tó orílẹ̀-èdè kan nísìnyí tí orílẹ̀-èdè wa sì tó bá níjà pẹ̀lú orílẹ̀-èdè kan sì pé àlèbá orílẹ̀-èdè níjà kọ́lọ́mọ́jẹ́ ká rógun kọ́lọ́mọ́jẹ́ ká ríjà tí àwọn àlejò fi wá wọlé wá tí wọ́n fi wá máa dààmú ìjọba tí ìjọba ò sì ní lè ṣègbésẹ̀ kankan làwọn èèyàn fi ń pariwo. Àwọn èèyàn ń pariwo lọ́tún àwọn èèyàn ń pariwo lọ́sì wípé bí ìjọba ọba lọ́wọ́ ń bẹ̀ ni ó ṣe wá lele tó báyìí sódìgbà ń bá tó pa wá tátùn ò ráwọn tí wọ́n ṣèjọba lé lórí mọ́ ìjọba tó ṣègbésẹ̀. Kí ló dé? Ṣé ìjọba ò lówó tí wọ́n fi rọrùn jà fáwọn ọmọ ológun wa ni? Ṣé ìjọba ò lè rìkútà àwọn ọmọ ológun sí kún wọn pọ̀ ni? Ṣé ìjọba ò lè sanwó tó péye fáwọn ọmọ ológun ni káwọn náà máa fẹ̀mí wọn dí? Ibi ebi bá ti ń pa ọmọ ológun tí wọn ò rí owó gbà lásìkò tí wọn ò gbótọ́ tẹ́ wọn lọ́rùn ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà tí wọ́n fẹ́ fi rìn tí wọn ò ra wọn iṣẹ́ tọ́jú òrìjìnà fún wọn tí wọ́n fẹ́ fi jagun àjàyè. Aráàlú lẹ́dẹ̀ ń kó bá àwọn ọmọ ológun gangan. Inú ń kálukú ń pariwo ipe wàhálà yìí tó fìtínà yìí tó. Àwọn tí wọ́n kó yìí kan má jẹ́ kí wọ́n pa wọ́n tàfà. Ìní àwọn èèyàn ń pariwo mo rò pé ó ti kan bàbá lára gbogbo àwọn fídíò sáǹsì ti kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu lára wọ́n ti gbé àwọn èèyàn dìde láti ìlú Àbújá wọ́n ti wà nílùú ẹ̀sìn ẹ̀lẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni wọ́n ti péjọ ńbẹ̀ tí àwọn tí ń fi ẹ̀hónú wọn hàn pé bàbá gan ọba wá ẹ̀dẹ̀ rí pé wọ́n tẹnu mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu gangan ló yẹ kó wá bẹ̀ yẹn àwọn gan ló yẹ kí wọ́n wá o kí wọ́n sì gbé ìyàwó wọn madam àkọ́kọ́ Nàìjíríà kí wọ́n gbé wá síbí. Kí ló fà á tí màmá ò lè sọ̀rọ̀ látijọ́ yìí? Ṣé bá bí amọ ni màmá? Ṣé bí màmá bímọ? Ṣé báwọn màmá Nàìjíríà báyìí? Kí ló dé tí wọn ò lè tàtẹ̀jáde tí wọn ò lè gbéra wọn jáde lórí fídíò láti fi ẹ̀dùn ọkàn hàn pé tí ń ṣẹlẹ̀ yìí kò dùn má wọn? Àwọn abiyamọ ń bínú ẹ má jẹ́ ká tẹ̀lé torí pé báwọn ọba gbọ́ tí wọn ọba rí àwa tá à ń gbé jáde àmọ́ gbé jáde kí wọ́n lè gbọ́. Ilé bá fi ń tàbùkù wọn ṣùgbọ́n bí nǹkan yìí bá ṣẹlẹ̀ ó yẹ ká bí ara abiyamọ ta wọ́n kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀ lọ́tọ̀ tí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ lọ́tọ̀ tí tọkọ bá ṣe ń dìde ìyàwó lọ́wọ́ kọ́kọ́ bẹ́ síta pé ìkúnlẹ̀ abiyamọ o kí ọkọ̀ náà kíákíákíá káwọn náà sáré dìde ọ̀nà wo la fẹ́ gbègbà táburú mi ò tún ní ṣẹlẹ̀ bí tẹ́lẹ̀ yìí mọ́ lórí rẹ̀ yẹn torí pé dẹ̀dẹ̀ ikú dẹ̀dẹ̀ ẹ̀gò ìní igbó yẹn jẹ́ fúnlẹ̀ Yorùbá. Kí lọ́nà àbáyọ ọ̀nà wo níjọba fẹ́ rìn láti wí pé wọ́n dáàbò bò bẹ̀yẹn? Ẹ dẹ̀ rí i pé à ń fura ara òfu wá á dẹ̀ ń fura ara ni òfu wá o. Ìgbà wọn ti wá pa àwọn awọ́gbó ń bẹ̀yẹn ó ti fi hàn wípé àwọn eruku ń bọ̀ wá. Then ibi tọ́rọ̀ dé dúró sí báyìí ọ̀nà wo níjọba fẹ́ rìn jẹ́ fẹ́ gbà àròyé ò kájọ o. Ìkúnlẹ̀ ò sì ra kẹ̀kẹ́ ọ̀nà wo lẹ fẹ́ rìn tẹ́ fi gba àwọn tí wọ́n kó kalẹ̀ tí wọ́n ní sọ wọ́n dídàkudà. Ẹ wo bí wọ́n ṣe gbogbo ara wọn ọmọ yẹn tí wọ́n yọ ike gbóná sí gbogbo wọn lára. Egbò ń rùn ni àwọn ọmọ yìí ilẹ̀ẹ́lẹ̀ wọ́n ń sùn òjò ń pa wọ́n òòrùn ń pa wọ́n wọn ò rí bì kankan lọ wọ́n ní ké wọ́n yọ lé wọn lọ́wọ́ tí a ń tọ̀nu rẹ̀ wọ́n mísì omi díẹ̀ mọ́tọ̀ ni wọ́n mú kọ́lọ̀ńkọ́là wa ń bẹ̀ wọ́n ní wọ́n mísì gbẹ́mọ́ oúnjẹ wọn ni wọ́n ń fún wọn jẹ sódìgbà bá tó wá pa wọ́n kíjọba tó dìde ni sódìgbà bá tó sọ wọ́n di ìdàkudà kíjọba tó dìde ẹ̀yin sì ń kówó lógúnlógún ẹ̀ ń kó lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ̀yin ń kówó pamọ́ èyí tí ọ̀wà láràlú tí ó la ẹ̀mí wọn ilẹ̀ ń sásọ̀tún lẹ̀ ń sásọ̀tún ẹ̀kọ́ pẹ́ tó báyìí. They say it's getting to almost 17 days now 17 days nínú gbó èyàn ń sunú yàrá gan lórí bẹ́ẹ̀dì yàrá ni wá ká tó wá wípé àwọn tí wọ́n kó nígbà tí wọ́n ò ro kàn nígbà tí wọ́n ò fẹ̀mí sí tí wọ́n ò múra pé nínú gbó làwọn ń lọ sọ àwọn ń lọ sọdẹ béèyàn ń lọ sọdẹ gan yóò gbé ẹni kékeré dání
ẹ wo irú àdójúkọ táwọn ìyàwó ilé ń dojúkọ ńbẹ yẹn, ẹ wo irú àdójúkọ táwọn ọmọ kéékèèké àwọn ọmọ ọwọ́ wọn tó gbé ọmọ kan lọ́wọ́ ọmọ ọdún méjì. Ìkúnlẹ̀ abiyamọ o, ibo là ń bá orílẹ̀-èdè yìí gangan lọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ọ̀rọ̀ dọwọ́ yín o, gbogbo ẹ̀ ń rán yẹn yí kọ̀ọ̀ka rárá, kọ̀ọ̀ka ẹ̀yin gángan dìde fùjà, ẹ dìde wúyà, ẹ kúrò l'Ábùjá kíá, ẹ máa bọ̀ lẹ́sìn ẹ̀lẹ̀, ẹ wá bá wọn kẹ́dùn, ẹ fi ẹ̀mí ìmoore hàn pàwọ́ la gbé yín wọlé, ẹ fi ẹ̀mí wípé àwọn èèyàn ni wọ́n kó lọ kì í ṣe díẹ̀, kódà bọ́ ṣe díẹ̀ gan ni ẹ gbọ́dọ̀ wẹ́yìn ẹ̀ wò, ibo là ń bá orílẹ̀-èdè yìí lọ, kí la fẹ́ kó ṣẹlẹ̀ gangan, kí lẹ̀ ń fi wá ṣe ẹ̀yin olóṣèlú, kí ní ṣẹlẹ̀? Àwọn èèyàn ń pariwo ìjọba ọ̀bá wa mọ̀ sí ni, ṣé wọ́n lè le tó báyìí láàrin ìlú, kán má sì ráwọn èèyàn kọ́ńkà wọn, kán má ráwọn èèyàn kó wọn lẹ̀, tí ní sí ọmọ ológun bẹ táwọn ọmọ ológun ń bẹ, àwọn èèyàn ní wọn ò ránisẹ́ báwọn ọmọ ológun ní o pé tí wọ́n gbé dání ipò ju táwọn ọmọ ológun wa lọ, ṣé lọ́wọ́ ni àbótọ́? A rí pé táwa gan fojú rí lórí Facebook, ó kọjá bẹ́ẹ̀, ó kọjá sísọ. Wọ́n ní ìbọn tí a fi ń jẹ aeroplane ìyẹn gbé wá fi pa wá, àwọn ìbọn tí a fi ń fọ́ àwọn mẹ́ṣígọ̀ ìní wọ́n gbé wá ní wọ́n fẹ́ fi máa yẹ́ ń kà wálé ọkọ̀ kan, wọ́n láti pọ̀ jù wọ́n fẹ́ dín wa kù, wọ́n ní wọ́n fẹ́ sọ gbogbo wa di mùsùlùmí. Ẹ rí wípé oríṣiríṣi là ń gbọ́, Ọlọ́run kó ṣàánú wa, Ọlọ́run kó ṣàánú wa nílẹ̀ Yorùbá yìí o. Ẹ rí pókè ọ̀yà láti ń gbọ́ tẹ́lẹ̀, ṣé bí èèyàn náà ló wà lókè ọ̀yà, ó tún dé mídú bẹ̀ sí báwọn èèyàn ní gbé bẹ́ẹ̀ ni ló ti kà wá dẹ́gbẹ̀gbẹ́ iná ti mú wa lálejò, iná ti balẹ̀ sí wa láti gbà wọn lálejò yìí. Ṣé ìjọba wa ní ṣègbésẹ̀ kankan lójú àmọ́ tó pa gbogbo wa tán? Nísìnyí àwọn kan wọ́n gbé tí wọ́n ègbà yìí, àwọn yìí sì ní wọ́n ń gbé èèyàn ní ẹ fi ń ṣiṣẹ́. Ṣé wọ́n wàá dá ní ṣé lè ní fáínà ní ìtọ́ ẹ̀ka rò nìyẹn o? Torí bí àwọn bá gba àwọn eléyìí gan kọ́lọ̀ jẹ́ kí wọ́n rí wọn gbà, sí wọn ò tún ní gbé àwọn míì jẹ́ pé wọ́n fi ń ṣiṣẹ́ nìyẹn. Kí ni wọ́n dàpọ̀ pẹ̀lú ìjọba, àwọn wo ló kó wọn wọlé? Gbogbo àwọn nǹkan ló yẹ kí ìjọba ó ṣiṣẹ́ lé lórí, ọ̀nà wọn fẹ́ lé wọn kúrò lórílẹ̀-èdè yìí. Àwọn àwọn olórílẹ̀-èdè yìí sẹ̀ tí wọ́n sẹ́ǹdì àwọn eléyìí sí wa. Àwọn àwọn oníjọba gangan sẹ̀ tí wọ́n fẹ́ lé ìdájọba lóró, ìjọba kọ́lẹ̀ ń dá lóró, aráàlú lẹ̀ ń dá lóró. Ẹ rí i pé ara kan kálukú gógó, a ò lè lóko, a ò lè lódò, gbogbo ìlú ní tú. Ọ̀sẹ́ni tí fọkànbalẹ̀ wà fún báyìí, wọ́n dẹ̀ ní àṣà kíyèsí ká máa fura o, táwọn èèyàn bá ti wọ̀lú ara búrẹ́dì tẹ́ ń gbá pòdọ̀ wá tẹ́ ń kó búrẹ́dì inú ẹ̀, wọn lára wọn nù ó, ká fura gidi. Ara gàrí lápò ká fura gidi láti ta ọjà síta báyìí sí kẹfín ká mọ̀ jẹ́ káwọn ọlọ́pàá gbọ́. Bí nǹkan ṣe wá ń lọ, a mọ̀ mú wá fún wa. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti rán àwọn ẹmẹ̀wà wá, ṣùgbọ́n àwọn gangan ìlà ń retí níwọ̀n gbé yín débẹ̀. Bí nǹkan ti ṣe ń lọ lẹ́yọ̀ kejì, ẹ̀ ń pa ti ṣàdéhùn fún wa, àdéjẹ́ kó fún ìràdé jẹ́ kí ti yín ó di. Ẹ jẹ́ ká jọ gbọ́, ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ tí wọ́n bá wá, ẹ jẹ́ ká gbọ́rọ̀ tí wọ́n bá wọn ará ẹ̀sẹ̀ lẹ̀ sọ. Ìgbésẹ̀ wo ni wọ́n fẹ́ gbé, ìrànlọ́wọ́ wọn fẹ́ ṣe fún wa. Àwọn àwo lọ̀rọ̀ kàn gangan, àwọn bí a máa wo lọ̀rọ̀ kàn, ẹ fojú ara yín rí wọn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí. Àwọn tọ́rọ̀ kàn, ẹni tíyàwó ẹ̀ ń bẹ ń bẹ, ẹni táwọn ọmọ ń bẹ ń bẹ, ẹni táǹtí ẹ̀ ń bẹ ń bẹ, ẹni tọ́mọ ọmọ rẹ̀ ń bẹ ń bẹ, ẹ fojú kan gbogbo wọn. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀, ẹ tẹ̀lé mi ká lọ. We are together with you. We feel your pain. And our prayers are with those that have lost their loved ones. And please, our appeal is that the security forces cannot do this alone. We need your cooperation also, because you know the terrain, you know the areas. Our appeal is, if you see anything that is strange, anybody that is new, people coming around, working aimlessly within your communities that you have never seen, please report as quickly as possible. Especially when you see people coming in to buy food in large quantities, coming to buy bread in large quantities, coming to do one or two things. Please don't keep quiet. It is our responsibility to report this as quickly as possible so that the members of the security forces can take action. We have also listened on your request for the establishment of 4 operating bays here. We'll go back and handle that as quickly as possible so that this place can have more security. Well, I can assure you, as we are sitting down here, both in the sky and on land, we are watching what is going on around here, and as quickly as possible we are going to get them. Let us continue to pray together. Let's continue to unite. It's not a time to blame anybody. It's a time for unity. You are a strong community. We have driven around. We have seen how resilient you are. And God is with you. God will continue to strengthen us.
Their intention is to put fear among us and to put division so that you think the government is not doing right or people don't care about you. The president and all the team in Abuja and everywhere cares about what happens here. Because you, to us, you are all family. So it is important. On the issue of the infrastructure that we have seen, I know the local government, the federal government will do something to assist you to make sure that this place is better than we have seen it. But I want to encourage us all to please remain very strong. God is with us and we shall succeed. Thank you and God bless you all. Thank you. Right, I'm appealing to the president and the federal power and the state that will come to our rescue, because this issue is more than what we can bear. All the villagers, they have run away. Nobody can go to the farm with peace of mind. So please, all those things that former speakers have said, please assist us. And as we are saying, please establish a military base in this zone to guide us. So we pray that as God save you safely to this place, we pray that God will grant you journey mercies to your various destination, and we pray for the president of the country that may God guide him in the right path. We also thank the governor and the local government representatives that may God continue to be with you and guide you in the right way. Thank you very much. Professor, one primary school, one private primary school, and one public secondary school. The one public secondary school is the school where my wife, Sola Alamu, is the principal, not the mistress. The students were writing WAEC that morning. She comes from Ogumasho every morning, and she will be here by 8. Even the cars that was using to navigate herself here was burnt that day. And thank God she was not burnt inside. Sir, I'm Mass. I am a professor. I'm still in active service. I would have protested when she was posted here. I would have listened to me. But I'm a community builder. She's a community builder. And we said, let's build this community. As we speak, chairs for teachers that she made are still in Ogumasho, yet to be conveyed here. So we are community people, and that is why we find ourselves at this level. What am I saying? What I'm saying is that no matter what it takes us, please let this woman be arrested. She's 56. It was 56 on April 23rd. And this experience has been too much for that age. I can't communicate her for 17 days. The only thing I see is the video and the gun that's on her neck. If she's released, I know other teachers will be released too, and little for our children. I am begging in the name of the Almighty God that whatever it will take, whatever sacrifice that we are going to make to get these people released, please let us make it. Thank you very much, sir. Tọ́ ọ̀rọ̀ la gbọ́ àwọn ọ̀rọ̀ la rí yẹn, kí Ọlọ́run ọba kó kún wọn lọ́wọ́, àdìsépele wọn torí pọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àdúrà ní fẹ́ ká sì tì wọ́n lẹ́yìn gbogbo ọ̀nà tí wọ́n bá dá ọgbọ́n tí wọ́n bá dá láti fi jẹ́ pé wọ́n gba àwọn tó kù tu etí pa, wọ́n gbà wọ́n jáde kó tó di pé wọ́n sọ wọ́n dídàkudà, kó tó di pé wọ́n sọ wọ́n dára wọn kó má dàbí tàwọn Chibok girls. Àwọn abẹ́ lórúkọ náà bá àwọn tá ti subscribe tẹ́lẹ̀, àwọn olóyè alábẹ́kẹ́ tá ti subscribe tẹ́lẹ̀ kan náà ni kó pẹ́ méjì, notification bẹ̀rẹ̀ kan ní àwọn olóyè alábẹ́kẹ́ tá ti wá wo fọ́nà bọ̀ tipẹ́tipẹ́ tá ti rántí subscribe pẹ̀lú àwọn olóyè alábẹ́kẹ́ tó gbégbá àkọ́kọ́ ní láti rí fídíò tá a ṣe, ẹ jẹ́ ká subscribe. Fídíò táwọn ẹ jẹ́ ká wọ́sàlẹ̀ pàpọ́tà lọ́wọ́ tó wá rí tẹ́kọ̀ọ́ SUBSRIBE kára fi ká tẹ̀ lórí báyìí, yóò padà yóò ní subscribe, yóò gbé dísẹ́ yóò gbago sẹ́gbẹ̀ẹ́, ẹ jẹ́ ká fọwọ́ tẹ aago yẹn, aago yóò yí padà yóò di mẹ́ta, yóò tó wá látòkè wá sálẹ̀ tòkè ẹ̀yìn pátápátá ẹni ká tẹ̀ tí a kọ ìdọ̀bẹ̀ sẹ́lẹ̀ ẹgbẹ́ rẹ̀ tá bá ti tẹ̀ báyìí notification nìyẹn, ìtanilólógó nìyẹn. Ní kété tá bá ti ń gbé fídíò jáde, tá à ń gbé láìfù jáde, tá à ń gbé ṣọ́ọ̀tì jáde, èyí ni ọmọ jẹ́ ní àkọ́kọ́ tí ọkọ̀ ọmọ balẹ̀ sọ́dọ̀ yìí. À ní ń dààmú ká tó máa rí ìrọ̀rùn ní ọ̀bá wa, ìtùbò sí ní jákọ́bọ̀ nínú àkáǹtì wa. Wọ́n ní já dátà wa o, àwa láwọn máa gbádùn ẹ̀ lọ títí láéláé, ẹ̀kan náà ni subscribe, ẹ̀kan notification. Ẹ ṣe gan, bí bá tó ṣe ń lọ, bí ẹ ti subscribe, tẹ́tẹ́ notification bẹ́ẹ̀ yẹn, ẹ má wulẹ̀ dààmú ara yín mọ́. Tí bá ti ṣe ń lọ yọmọ wá bí àláti fún yín tá bá ti ń gbé fídíò já torí pé a ní jẹ́ kó fún yín ru, àdẹ̀ ní jẹ́ kí ti yín ó di sí. Ẹ ṣeun gan tí ẹ bá wa gbọ́ gbogbo ètò wa.